ní ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹjẹ́ àjọgbọ́. Ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí gbọ́ yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ̀wọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn afurasí agbésùmọ̀mí gbẹ̀mí ènìyàn 5 ní abúlé kan ní ìpínlẹ̀ Kaduna. Ọkùnrin kan gbẹ̀mí ìyàwó rẹ̀ lórí ẹ̀sùn pé ó ń ṣe ṣìnà. Ọwọ́ ti tẹ àwọn ọkùnrin méjì tí wọ́n gún obìnrin kan pa ní ilé ìtura kan ní ìlú Àbújá. Ọmọ fásitì ìpínlẹ̀ Ondo kan gbẹ̀mí ara rẹ̀. Àwọn ẹbí ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ ọdún 22 tó kẹ́kọ̀ọ́ jáde ní fásitì ti Unibel ní ìpínlẹ̀ Edo. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà. Àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn afurasí agbésùmọ̀mí gbẹ̀mí ènìyàn 5 ní abúlé kan ní ìpínlẹ̀ Kaduna. Àwọn afurasí agbésùmọ̀mí ní ọjọ́ Ajé Monday ti gbẹ̀mí ènìyàn 5 ní abúlé Ewéko ní ìjọba ìbílẹ̀ Kajuru ní ìpínlẹ̀ Kaduna. Ẹnìkan tó pe ara rẹ̀ ní Luka Bulus ní àwọn tó pàdánù ẹ̀mí wọn ni wọ́n ń lọ sí ìpàdé ní abúlé náà kí wọ́n tó lùgbàdì àwọn agbésùmọ̀mí ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ṣe sọ pé wọ́n rí òkú àwọn olóògbé náà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, tí ó sì ní wọ́n ti ń wá inú oko kiri bóyá wọ́n á rí òkú àwọn tí wọn kò tí ì rí. Ẹlòmíràn tó tún jẹ́ olùgbé ní abúlé náà, Ruben Maro, ní ọ̀pọ̀lọpọ̀ ilé àti ọ̀kadà tòun ti dúkìá ló tún fara gbá ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọkùnrin kan gbẹ̀mí ìyàwó rẹ̀ lórí ẹ̀sùn pé ó ń ṣe ṣìnà. Àwọn olùgbé ní Ìdèkàn Farm Settlement ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ní ẹnu yà wọ́n nígbà tí ọkùnrin kan Matthew James gbẹ̀mí ìyàwó rẹ̀ Etim Mary ẹni ọdún 65 nítorí tí ó fura sí pé ó ń ṣe ṣìnà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ Àìkú Sunday. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ní ọkùnrin náà ló ní òun àti ìyàwó òun múlẹ̀ pé àwọn kò ní da ara àwọn, ṣùgbọ́n tí òun sì fura sí pé ó ń ṣe ṣìnà ni òun ṣe gbẹ̀mí rẹ̀. Ó ní ọkùnrin náà ni àwọn ọlọ́pàá ti mú lọ sí àkàtà wọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ajé Monday ní ìṣẹ̀lẹ̀ náà bà ènìyàn lẹ́rù púpọ̀. Ó ní wọ́n gbé obìnrin yìí lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n dókítà ní ó ti gbẹ́mìí mì tí wọ́n sì ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbòkúsí aládàáni ti Aláyangbẹ ní Òkè Àgbò ní Ìjẹ̀bú Igbó fún ìwádìí. Ọwọ́ ti tẹ àwọn ọkùnrin méjì tí wọ́n gún obìnrin kan pa ní ilé ìtura kan ní Àbújá. Obìnrin kan tí wọ́n pè ní Zara ni wọ́n ti gún pa láti ọwọ́ àwọn ọkùnrin méjì kan tí wọ́n fi wọ̀ sí ilé ìtura. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní alẹ́ ọjọ́ Àìkú Sunday ní ilé ìtura kan ní agbègbè Kubwa ní olú ìlú ilẹ̀ wa.
ìròyìn ní wàhálà bẹ́ sílẹ̀ láàrin Zara àti àwọn ọkùnrin yìí nínú yàrá rẹ̀ ní ilé ìtura ọ̀hún tí ọ̀kan nínú wọn sì fi sísọ́ọ̀sì gún ẹnìkan ní obìnrin tí wọ́n gbẹ̀mí rẹ̀ yìí ló ń ṣe iṣẹ́ gbélépawó. Àwọn ọlọ́pàá sì ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Josephine Nade fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn méjèèjì tó lọ́wọ́ nínú ikú obìnrin náà ló ti wà ní àkàtà àwọn. Ọmọ fásitì ìpínlẹ̀ Ondo kan gbẹ̀mí ara rẹ̀. Akẹ́kọ̀ọ́ kan ní fásitì Adékúnlé Ajásin Àkùngbá Àkókó Modúpẹ́ Àyàndáre ni wọ́n rí òkú rẹ̀ ní ọjọ́ Ajé Monday. Àyàndáre tó wà ní ìpele tó kẹ́yìn lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ni wọ́n ní ó pokùnso sí ẹ̀gbẹ́ ilé ìjọsìn kan tí ó máa ń lọ. Wọ́n ní olóògbé náà ló lọ fún ìṣọ́òru tí ó sì kúrò ní àárọ̀ ọjọ́ Ajé Monday láti sọ ara rẹ̀ sí ẹ̀gbẹ́ ilé ìjọsìn ọ̀hún. Ohun tí ó fa ìwà tó hù yìí ni wọn kò tí ì mọ̀. Alukoro fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní fásitì náà Comrade Ọláògbébìkan Noble sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti ń wádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn ẹbí ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ ọdún 22 tó kẹ́kọ̀ọ́ jáde ní fásitì Unibel ní ìpínlẹ̀ Edo. Àwọn ẹbí Adékòlúre ti wà nínú ìbànújẹ́ ọkàn bí wọ́n ṣe rí òkú ọmọ wọn Ìdòwú Glory nítòsí ilé àwọn òbí rẹ̀. Glory ni wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì ti Benin. Wọ́n ní ó kúrò ní ilé lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ láti lọ ṣètò kí ó lè gba ìwé ẹ̀rí ní ọjọ́ 13 oṣù kẹfà ṣùgbọ́n tí ó jẹ́ pé òkú rẹ̀ ni wọ́n padà rí. Ẹ̀gbọ́n olóògbé náà ọkùnrin ní àbúrò òun darí bọ̀ wálé ní nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ó ní wọ́n fipá ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ kí wọ́n tó gbẹ̀mí rẹ̀ ní agbègbè ọ̀hún ní agbègbè Ìyọ̀wá ní ìlú Benin tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Edo tí wọ́n sì gbé òkú rẹ̀ sùn mọ́ ilé àwọn tó bí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705-058-0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀.